ti constitution wa mo ní ìjọ ta occupy yẹn ìmọ́lẹ̀ final ó wọlé Yorùbá tí interim government bá ti announce pé àwọn tí ń bẹ̀rẹ̀ ìjọba interim ìmọ́lẹ̀ dé mo ní sórí ìmọ́lẹ̀ yẹn ó máa kọ́kọ́ tàn sórí àwọn ọmọ wọ̀nyí á jẹ́ kí wọ́n rí ipò tán wà kán rí pé báwo làwọn ṣe dé ipò yìí àfi káwọn lọ sí ipò ògo tọ́lọ̀ ń ṣe fáwọn tó fi máwọn wá sáyé. Mo ní lẹ́yìn náà mo máa bẹ àwọn tó máa ṣe ìjọba láti ìjọba fìdíhẹ mo máa bẹ̀ wọ́n kọjọ́ a máa ṣe ètò ọ̀nà mẹ́ta ni ètò yẹn máa wà gbogbo wọn la máa tọ́jú gbogbo wọn pátápátá máa tọ́jú wọn a dẹ̀ máa ṣe wọ́n bí ọmọ ológo ni kì í ṣe pé bí ọ̀daràn kì í ṣe pé bí ọmọ òṣè ọmọ ìyá rárá a máa ṣe wọ́n bí ọmọ ológo ni ibi tá a máa kó wọn sí gan 5-star hotel gan a máa ní àkílódé ni àwa tọ́jú wọn medically àtọ́jú wọn pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àwa tún tọ́jú wọn ti ìbílẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta àwa tọ́jú wọn according to ẹ̀sìn wọn ṣé Christian ni wọ́n ni Muslim ni wọ́n ni traditional ni wọ́n ni èyí tó bá jẹ́ àwa